A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Lẹ́yìn ìkéde ìlú òfararọ tí Ààrẹ Bọ́lá Tinubu ṣe sí ìpínlẹ̀ Rivers ní ọjọ́ Ìṣẹ́gun, àti bí ó ṣe ní kí gómìnà Siminalayi Fubara, igbákejì rẹ̀ Ngozi Odu pẹ̀lú àwọn aṣòfin ilé-ìgbìmọ̀ lọ rọ́kúnlé fún oṣù 6, ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti bu ọwọ́ lu ìgbésẹ̀ ààrẹ nípasẹ̀ àkàálẹ̀ ohùn voice note pẹ̀lú ọmọ ilé-ìgbìmọ̀ 243 tí wọ́n wà ní ìjókòó níbi ìpàdé òní Ọjọ́bọ̀. Lẹ́yìn èyí ni wọ́n ní kí ilé aṣòfin gbé ìgbìmọ̀ dìde tí yóò wá ojútùú sí ìṣòro ìpínlẹ̀ Rivers kí àlàáfíà lè jọba. Bákan náà ni ilé fẹ́ kí àwọn aṣòfin gba ìjọba ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers fún oṣù 6 tí wọ́n fi ní kí àwọn aṣòfin ìpínlẹ̀ Rivers lọ rọ́kúnlé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti jáwọ́ nínú ẹ̀sùn tí ó pè tako aya àná fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ Naomi Sílẹ̀kùnọlá, olùdásílẹ̀ iléeṣẹ́ ìròyìn Àgídìgbo Oríyọmí Hamzat àti gíwá iléèwé Islamic High School Báṣọ̀run Ìbàdàn Abdullahi Fásásí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ń kojú ẹ̀sùn nílé-ẹjọ́ lẹ́yìn ìjàmbá ibi ayẹyẹ Kérésì tí ó wáyé nínú oṣù Kejìlá ọdún 2024 níbi tí ọmọdé 35 ti di olóògbé. Lẹ́yìn ìgbẹ́jọ́ òní ni ọkàn àwọn afẹ̀sùnkàn wọ̀nyí tó balẹ̀ tí ẹ̀rín pa ẹ̀kẹ́ wọn. Agbẹjọ́rò fún ìjọba ìpínlẹ̀ Abíọ́dún Àìkómò ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti ṣàlàyé ohun tí ó dìrọ̀ mọ́ ìgbésẹ̀ yìí. Ó ní ìjàmbá tí ó yọrí síkú jẹ́ ohun tí ẹnikẹ́ni kò lérò. Ìdí nìyí tí òfin fi ṣe ìdájọ́ rẹ̀, tí ìjọba náà sì gbé ìgbésẹ̀ tako àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn fún ìwádìí. Ó ní àwọn fẹ́ bá wọn ṣe ẹjọ́ ṣùgbọ́n àwọn afẹ̀sùnkàn fi àbámọ̀ wọn hàn. Wọ́n ṣe ojú àánú pàápàá jùlọ sí àwọn tí ọ̀rọ̀ kàn jùlọ. Àwọn kò sì ṣetán àti pa ẹnikẹ́ni tàbí rán wọn lẹ́wọ̀n nítorí èyí kọ́ ni ilé-ẹjọ́ dúró fún. Ìdí nìyí tí àwọn fi dá wọn sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Alákòóso ìpínlẹ̀ Rivers Sole Administrator Vice Admiral Ibok Ete Ibas ti dé sí ìpínlẹ̀ láti bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ ní pẹrẹwu bí ó ti ní Port Harcourt jẹ́ ìlú òun níbi tí atẹ́gùn àlàáfíà ti ń fẹ́. Ibas dé sí pápákọ̀ òfurufú Omagua ní ìlú Port Harcourt láàrin aago 11:15 òní Ọjọ́bọ̀ kí àwọn òṣìṣẹ́ ìjọba àti ẹ̀ṣọ́ aláàbò tó lọ pàdé rẹ̀ pẹ̀lú ẹ̀yẹ tí a mọ̀ sí Guard of Honour tí wọ́n fi pàdé rẹ̀ ní pápákọ̀. Ibas tí ó kọ́wọ̀ọ́rìn pẹ̀lú kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Olúgbénga Adépọ̀jù àti igbákejì ọ̀gá ọlọ́pàá yányán fún Zone 16 ni ó kàn sí ilé ìjọba ìlú Port Harcourt lójú ẹsẹ̀. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ráńpẹ́ ni Ibas ti ní òun dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn fún ohun tí wọ́n ti ń ṣe síwájú àkókò yìí, kí wọ́n jẹ́ kí òun ní ìpàdé pẹ̀lú àwọn olórí òṣìṣẹ́. Lẹ́yìn èyí ni òun á bá wọn sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ NYSC ti fi dá àwọn agùnbánirọ̀ lójú wípé owó oṣù wọn yóò lékún sí ₦77,000 bẹ̀rẹ̀ láti inú oṣù kẹta ọdún 2025. Níbi ìjíròrò pẹ̀lú àwọn agùnbánirọ̀ tí ó wáyé lónìí Ọjọ́bọ̀ ni ọ̀gá àgbà fún àjọ NYSC Brigadier General Ọlákúnlé Olúṣèyẹ Nọ́fíù ti fìdí ẹ̀ múlẹ̀ wípé sísan owó yìí yóò bẹ̀rẹ̀ láìpẹ́. Ìpàdé tí ó wáyé ní Wuse àti Garki ní ẹkùn iléeṣẹ́ àjọ NYSC ìlú Àbújá, níbẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ lórí ìdádúró owó àwọn agùnbánirọ̀. Brigadier General Nọ́fíù gba àwọn agùnbánirọ̀ nímọ̀ràn kí wọ́n ṣe sùúrù, gbájúmọ́ iṣẹ́ ìríjú wọn bí ó ti gbóríyìn fún àwọn aṣíwájú àjọ NYSC. Bákan náà ni wọ́n pè fún àtìlẹ́yìn àwọn tí ọ̀rọ̀ kàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹni ọ̀wọ̀ Archbishop King Benny Dansìn tí í ṣe ààrẹ International Council of Archbishops ti ní mínísítà gbègbè ilé ìjọba ni ó yẹ kí Ààrẹ Bọ́lá Tinubu jáwé gbélé-e fún lórí rògbòdìyàn ìpínlẹ̀ Rivers. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn tí ó wáyé lónìí ní ìlú Àbújá ni Archbishop ti bu ẹnu àtẹ́ lu àṣẹ pàjáwìrì tí ààrẹ pa ní ìpínlẹ̀ Rivers. Àlùfáà yìí kọ̀rọ̀ ojú sí rògbòdìyàn tí ó yọrí sí
ìgbésẹ̀ ààrẹ pẹ̀lú bí ó ṣe ní kí gómìnà Siminalayi Fubara, igbákejì rẹ̀ àti àwọn aṣòfin ilé-ìgbìmọ̀ lọ rọ́kúnlé fún oṣù 6. Ó ní èyí lòdì sófin kí ààrẹ tètè dá a padà ní kíákíá. Archbishop ṣàlàyé wípé Tinubu gbé ìgbìmọ̀ dìde láti yanjú ọ̀rọ̀. Gómìnà Fubara tẹ̀lé gbogbo àṣẹ tí ìgbìmọ̀ gbé kalẹ̀, ṣùgbọ́n mínísítà ilé ìjọba Sẹnu Gbálágún kò fi ìgbà kankan tẹ́tí sí ohun tí ìgbìmọ̀ fẹ́ sọ lórí ọ̀rọ̀. Ìgbìmọ̀ tó ṣe wípé ààrẹ tìkálára rẹ̀ ni ó gbé e kalẹ̀. Fún ìdí èyí, bí wọ́n bá fẹ́ júwe ilé fún ẹnikẹ́ni, Wike ni ó yẹ kí ó kọ́kọ́ délé tàbí àwọn méjèèjì. Igbákejì gómìnà kò ṣe ohunkóhun ju wípé ó dákẹ́ lọ bí ó ti ń retí àti gbọ́ èsì kí ó sì tẹ̀lé àṣẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká eléré orí ẹ̀rọ ayélujára content creator Mr Macaroni ti sọ̀rọ̀ lórí ìpèníjà tí ó kojú lórí ìṣúná. Ó ní òun bọ́ sọ́wọ́ àwọn gbájúẹ̀ ní ọdún 2021 tí ó palẹ̀mọ́ gbogbo owó tí ó ti fi gbogbo ayé rẹ̀ kó jọ. Lẹ́yìn ìjákulẹ̀ yìí ni ó bẹ̀rẹ̀ sí yá owó láti fi bá àìní rẹ̀ pàdé, tí gbèsè ọrùn rẹ̀ fi wọ $500 mílíọ̀nù, $500 million. Ó gbà wípé ojú àánú àti ìnákúnàá wà lára ohun tí ó sọ di onígbèsè. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Mr Macaroni ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun ojú rẹ̀ rí lọ́wọ́ àwọn oníjìbìtì. Ó ní ìrírí yìí mì òun gidigidi, ṣùgbọ́n òun kò bá ẹnikẹ́ni sọ. Bẹ́ẹ̀ kò sí bí ìṣòro yẹn ṣe lè bá òun tó, òun kò ní sọ fún ẹ̀dá alààyè. Èyí kò sì ní dí òun lọ́wọ́ láti má ran ẹlòmíràn lọ́wọ́. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìpèníjà yìí, Mr Macaroni fi ìmoore rẹ̀ hàn sí ẹbí àti ọ̀rẹ́ fún àtìlẹ́yìn wọn ní gbogbo àkókò yìí. Ó ní àlàáfíà ti dé bá òun báyìí, nǹkan ti yàtọ̀. Aláwàdà yìí ní òun pinnu láti ṣe àfihàn ìrírí rẹ̀ yìí láti fi tu àwọn mìíràn tí wọ́n ń la ìṣòro kọjá lọ́kàn, wípé kí wọ́n dúró ṣinṣin kí wọ́n sì béèrè fún ìrànlọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.